ó lágbára o. Ẹ ti wá gbọ́ bí mufti ilẹ̀ Yorùbá tún ṣe tẹ̀ sójú àwọn ọba aládé nílẹ̀ Yorùbá, ìyún àwọn ọba ilẹ̀ Yorùbá tí wọ́n ń ṣe ìṣẹ̀ṣe bíi ti baba ńlá wọn. Nínú fọ́nrán yìí mufti sọ òkú ọ̀rọ̀ rẹpẹtẹ sáwọn ọba tí wọ́n ṣẹ̀ṣẹ̀ṣe ò tó fi mọ́ Ooni of Ife. Wọ́n ní Olúwo kì í ṣe ẹgbẹ́ Ọọ̀ni. Ọ̀rọ̀ ńlá ìyún Ooni of Ife ọba Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì. Ó lágbára o. Wọ́n ní kódà Olúwo ìṣẹ̀gbẹ́ ọba kankan nílẹ̀ Yorùbá. Kódà mufti tún wá sọ nínú fọ́nrán yìí wípé káwọn mùsùlùmí kí wọ́n yé máa lọ sí ààfin ọba tó bá ti jẹ́ wípé ìṣẹ̀ṣe nìkan ni irúfẹ́ ọba náà fẹ́ràn láti máa ṣe. Ọ̀rọ̀ ńlá rèé o. Ẹ wò ẹ̀yin èèyàn, ọ̀rọ̀ pọ̀ nòwe kọ́bọ̀ nínú fọ́nrán yìí. Àfi kẹ́ ẹ bá ń wá nǹkan fìdílé ká jọ gbọ́. Kẹ́sì máa fi ròyìn nípa ìsí kọ́mẹ̀ǹtì. Ọmọ gbọ̀ngàn o, ìwọ ọba náà tó sọ pé tradition kan ló jókòó tì. Lọ́jọ́ kò ti tradition rẹ̀, má dé mọ́sáàsì. Ìwà mọ̀nàfíkì ni kọ́ máa mọ́sáàsì. Wọ́n wà yí bì, ìwà mọ̀nàfíkì ni. Ọba tí ń ṣẹ̀ṣẹ̀ ṣe bí kí ni tọ́wọ́ lé wà, ẹ bá yín mùsùlùmí, gbogbo ní tẹ́ bá wà, ẹ má dá òfin ẹ̀ mọ́. Kọ́ máa pe àwọn ẹgbẹ́ rẹ̀ sáàfin rẹ̀. Ìkejì fatuwa rẹ̀ o, ẹ̀yin ọba mùsùlùmí kẹ́ máa pè ní malikul mùsùlùmí. Ẹ̀rẹ̀ kọ́ àfitì ẹ̀ náà fún. Òṣèlú burú bẹ́ẹ̀. Tẹ́ bá ní ìjọba ni o. Tàbí káyọ̀ pé ìmáàmù yín kó ti gbé kejì. Ọ̀tọ̀ lé ìmáàmù gbogbo ìlú wọn ní ìmáàmù ẹ̀ ti gbé kejì. Kí ni omi amirul mu'minin? Ẹ̀rọ máa di àfihàn. Àfi olóyìn bú nù, àfi ọ̀tọ̀ ọlọ́run nù, àfi ẹni tí ó ṣòfò nù. Ọba tó bá gbà bá wọn o. Ọba tó gbà yìí pé àti ṣẹ̀ṣe àti tradition nǹkan kan náà ni ẹ má dọ̀dọ̀ ẹ̀ mọ́. Ọọ̀ni ọba àwọn ẹgbẹ́ rẹ̀ ni nílùú ẹ̀ àbáwọn tó bá gbàgbọ́ majority mùsùlùmí lónìí Olúwo la fi ṣe ọ̀gá wa. Olúwo kì í ṣe ẹgbẹ́ Ọọ̀ni, kì í ṣe ẹgbẹ́ ọba kankan nílẹ̀ Yorùbá yìí. Àwọn tó lè jùlọ wọn lè wà ní kiri north ní ó sì fi jùlọ náà lẹ̀sìn. Mọ́tàmọ́ tó gbọ́ nìkan lọ́dọ̀ pé òun ọ̀fẹ́ rọ́ọ̀sà láàfin owó òṣìṣẹ́ òṣà. Àbẹ́yìn èèyàn rí wípé ilé ìtún lágbára ó tún le koko ó lẹ́tìkẹ́. Odindi Ooni of Ife Ọ̀jájá kejì ó ní mufti ìlú Ìwó sọ̀rọ̀ tó tó ilé sí. Ṣọ́rọ̀ yóò wá pọ̀ jù. Ẹ̀yin èèyàn ẹ máa jù opinion ti yín sí kọ́mẹ̀ǹtì. Ṣé ìṣe wípé ìjà ẹ̀sìn tún ti ń rúgbó bọ̀ báyìí díẹ̀díẹ̀ nínú ọ̀ràn Yorùbá? Kí lè ro ti yín o? Ẹ máa bá mi sọ sí kọ́mẹ̀ǹtì. Ẹ jẹ́ ká ka one or two kọ́mẹ̀ǹtì táwọn èèyàn náà drop sí abẹ́ fídíò yìí ká tẹ̀ gbọ́ opinion one or two people náà nípa gbogbo nǹkan tí Gba Mufti tí wọ́n sọ nínú fọ́nrán yìí. According to the comment section, I read Princess Debola Oni, this is how Boko Haram started o. Okay o. Adétúnbí Mukaila náà ní alákatakítí ẹ̀sìn. Ǹjẹ́ ẹnìkan lè jà fún ọba Adẹ́dàá bí? Ìbéèrè ńlá sì nù. Ṣé èèyàn kan lè jà fún ọba Elédùmarè tó dá gbogbo wa ṣá? Ẹ̀yin èèyàn máa jù opinion ti yín sí comment. Karim Busirat náà ní wàhálà yín pọ̀ ẹ̀yin àfáà yìí, kí ló dé gan? Ọlọ́run ló dá gbogbo wa, ẹ lọ ronú o. Àbí Ọlọ́run ló ṣàṣẹ̀dá gbogbo wa? Àbí a tún rí another commenter Abidin Adébáyọ̀ náà ní irú ẹ̀yin àfáà báyìí ni ẹ̀ ń ba ayé jẹ́ tí ẹ̀ ń dá wàhálà sílẹ̀. Akeem Akinyemi ní the way things are going now on religious perspective now for both sides, we need to be cautious. Please, elders in any religion you might belong to or preachers should be guided on our utterances. Almighty God did not send us rubbish, thugs, hoodlums and abusive words. Let's be cautious. Lóòótọ́ ni o, ibi tí ọ̀rọ̀ yìí bá lọ yìí, ẹ̀yin èèyàn ojú wo lẹ́yìn náà fi wò ó? Torí ibi tọ́rọ̀ ń bá lọ gẹ́gẹ́ bí ohun tí kọ̀mẹ́ntà Akeem Akinyele tó sọ ní abẹ́ kọ́mẹ̀ntì fídíò yìí, ibi tọ́rọ̀ wọn ń bá lọ yìí, òun ló jẹ́ bèrè lẹ́ẹ̀kan wípé ṣé ìṣe pé ìjà ẹ̀sìn òun rúgbó bọ̀ báyìí díẹ̀díẹ̀ nínú ìran Yorùbá ni? Ẹ máa bá mi ju opinion ti yín sí comment and ẹ má wàá gbàgbé láti máa follow DIGINAIJA online TV lórí Facebook. Link kan wà ní comment section fídíò yìí tó máa gbé yín tààrà lórí Facebook page wa. Lórí YouTube ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fọ́nrán yìí. Ẹ máa like and share fídíò yìí kó máa lọ káàkiri. Ẹ ṣé púpọ̀ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi ní gbogbo ìgbà.